ẹ ti mọ̀ pé àwa ń sọ bẹ́ẹ̀ a dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni bí mo yẹ sọ gẹ́lẹ́ náà ló ṣe rí Tóyìn ẹ rí pé lẹ́kún ó mú àwọn ìròyìn yẹn wá lọ́lọ́kun òjọ̀kan láti ilẹ̀ òkèèrè ni o láàrin àwọn olórin wa ni o láàrin àwọn onítìátà wa ní gbogbo ẹ̀ báyìí ni Tóyìn mú wa tó kún fún wa pé kún wọn pé ẹ̀yin gan ti gbádùn ohun tí ó mú wa fún wa kó tó di pé a tún wá tẹ̀síwájú ẹ̀ka dànsì àkàjọ orin Adex tí wọ́n feature Seriki àti Daniels tó pe àkọlé ẹ̀ ní Honorable ṣàkùṣàkù ó yá náwó síwájú dẹ́sẹ̀ yẹrú fún wọn ní ṣàkùṣàkù à ń bọ̀. Ètò Miliki Express ó ṣì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni mo lérò pé ẹ̀ ń gbádùn gbogbo ohun tá a ti ń tò wá fún yín láti ìṣẹ̀bẹ̀rẹ̀ ètò yìí wá àti àwọn ohun tí à ń fi sí láti dà yín ní àràyà. Ní báyìí ẹ wò máa já wa sí àwọn olórin wa mẹ́wàá tó jẹ́ pé ní ọdún 2018 tó bá gbọ́ àwọn ni wọ́n ń trend jù nínú wọn aláwọn tó yẹ pé lọ́dún tá a wà yìí wọ́n sì wà ń bẹ àwọn kọjá ìwà tó yẹ pé ní àsìkò tá a wà yìí bóyá wọ́n sì ń sinmi ni wọ́n rò pé àwọn dúró de àsìkò tó dáa láti jó síta àmọ́ máa fún wa ní mẹ́wàá nínú àwọn olórin wa tó jẹ́ pé ní ọdún 2018 wọ́n dàgbòrò olúwọ́ mìíràn títì ká lọ gbọ́ à ń bọ̀. Èyí ni àwọn olórin mẹ́wàá tí wọ́n mì ìlú títì ní ọdún 2018. Ìkíní Ọlámídé. Ọlámídé bẹ̀rẹ̀ ọdún 2018 pẹ̀lú orin tí ó pe àkọlé ẹ̀ ní Science Student. Lẹ́yìn èyí, ó tún wá fi orin míì sílẹ̀ tí ó pe àkọlé ẹ̀ ní Mo ti gbaná. Ghana náà tún tẹ̀lé Criteria, Bogu àti Poverty. Bákan náà, ó tún wá fi album tuntun sílẹ̀ tí ó pe àkọlé ẹ̀ ní YBNL Family Mafia. Èyí tí ó kó gbogbo àwọn olórin YBNL papọ̀ sí inú album kan. Album yìí gba ipò kẹta ní orí Google lára àwọn orin tí wọ́n wájú ní ọdún 2018. Ọlámídé ó wà lára àwọn olórin asọ̀rọ̀kọrin tí wọ́n gba gbogbo ọdún 2018 tó dẹ̀ sì wà lásìkò yìí. Ìkejì Wizkid. Gbogbo wa la mọ̀ pé Wizkid the Starboy òun gangan ó wà lára àwọn tó jẹ́ wípé wọ́n ṣí ọ̀nà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tí wọ́n ń ṣe Afropop. Arákùnrin yìí òun náà bẹ̀rẹ̀ pẹ̀lú Fake Love tí ó ṣe pẹ̀lú Duncan Mighty ní ọdún 2018. Ó wá tẹ̀lé pẹ̀lú Sọ̀kọ̀. Bákan náà ó ṣe Fever. Nínú ọdún yìí náà ni ó ṣe orin pẹ̀lú Tiwa Savage. Bákan náà ó tún ṣe pẹ̀lú DJ Spinall tí wọ́n pe àkọlé ẹ̀ ní Náwó àti Energy. Wizkid ṣe ọ̀pọ̀lọpọ̀ orin lọ́dún 2018 tó jẹ́ wípé kò sí òde àríyá tayọ tàbí ilé ijó tí a bá lọ tí a ò ní gbọ́ orin Wizkid tá a sì máa jó sí. Wizkid wà ní ara àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ kí ọdún 2018 kí ó dùn kó mì tìtì fún gbogbo wa. Ní báyìí Wizkid wà lára àwọn tó jẹ́ pé nínú àwọn olórin ó jẹ́ ẹni tí wọ́n ń sanwó fún jù káàkiri àgbáyé. Ẹlẹ́kẹta Yẹmí Aládé. Ọmọbìnrin òrékelẹ́wà Yẹmí Aládé òun náà wà lára àwọn olórin tó jẹ́ wípé ní ọdún 2018 ó wà lára àwọn olórin tí Forbes Africa tí wọ́n mú wípé wọ́n fakọyọ jùyọ. Akọrinbìnrin Yẹmí Aládé ó kọ orin níbi Essence Style event ní ìlú New York. Ó dẹ̀ tún wà ní ara àwọn olórinbìnrin tó jẹ́ wípé wọ́n ń lọ sí òkèèrè láti kọrin àti láti ṣe tour. Ọdún 2018 ní Yẹmí Aládé ó ṣe Black Magic World Tour èyí tó jẹ́ wípé ó fakọyọ ó sì ṣe rere nídìí ẹ̀. Yẹmí Aládé bákan náà ó tún gba ife ti ọmọ obìnrin tí ó fakọyọ jùlọ ní West Africa níbi Africa Music Magazine Awards Afrima tí wọ́n ṣe ní ìlú Texas. Yẹmí Aládé ó wà lára àwọn tí wọ́n jẹ́ kí ọdún 2018 kó mì tìtì fún wa. Ẹlẹ́kẹrin ni Davido, ọmọ bàbá olówó. Davido ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn orin tó jẹ́ wípé a fẹ́ràn láti máa gbọ́ láti orí Ẹ Má Dá Mi Dúró lọ síwájú. Ní ọdún 2018 a rí pé Davido náà wà lára àwọn olórin mẹ́wàá tí àwọn èèyàn wá orin wọn jù ní orí Google. Davido ó wá bẹ̀rẹ̀ ọdún 2018 pẹ̀lú 30 Billion Gang World Tour tó jẹ́ wípé wọ́n lọ káàkiri àgbáláyé láti lọ kọ orin tí ó sì jẹ́ pé àwọn èèyàn bí èèyàn àti èrò àtàwọn olólùfẹ́ ni wọ́n tún yẹ jáde láti support 30 Million Gang World Tour. Ọdún yìí náà ni gbogbo ohun tó lọ láàrin wọn àti Chioma ni ó ṣe kíni ni ó tún yọ síta. Ọ̀pọ̀lọpọ̀ ohun ni ó ṣẹlẹ̀ pẹ̀lú Davido ní ọdún 2018 tó jẹ́ wípé ní ọdún yìí ó jẹ́ kí ọdún yìí mì tìtì ó sì dùn ó lárinrin fún gbogbo àwọn olólùfẹ́.
Ẹni karùn-ún ni Duncan Mighty. Duncan Mighty jẹ́ olórin tó jẹ́ wípé a ti mọ̀ tipẹ́tipẹ́ àmọ́ wọ́n lọ sinmi wọ́n tún wá padà wá sí industry ní ọdún 2018. Duncan Mighty ṣe orin pẹ̀lú Wizkid tí wọ́n pe àkọlé ẹ̀ ní Fake Love. Wọ́n fi èyí ṣe comeback fún gbogbo àwọn olólùfẹ́ orin wọn. Lẹ́yìn èyí, wọ́n tún wá ṣe orin pẹ̀lú Tiwa Savage tí wọ́n pe àkọlé ẹ̀ ní Lover Lover. Wọ́n tún wá ṣe ìkan náà pẹ̀lú Davido tí wọ́n pè ní Azza. Orin mẹ́tẹ̀ẹ̀ta ṣe ipò àkọ́kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn blogs tí a ti ń wá orin kiri. Bákan náà, orin jẹ́ kí Duncan Mighty kó lọ káàkiri àgbáyé sí láti lọ perform àwọn orin yìí. Bákan náà, àwọn orin yìí di ohun tó jẹ́ pé àwọn èèyàn ń kọ nígboro, tó ń jó sí nígboro, tó sì ń gbádùn nígboro. Ní ọdún 2018, Duncan Mighty wà lára àwọn tí wọ́n jẹ́ kí 2018 kó mì tìtì, kó dùn fún wa lágbolé olórin. Bákan náà, lásìkò yìí, Duncan Mighty jẹ́ United Nations Peace Ambassador. Kí wọn kú oríire fún èyí. Duncan Mighty wọ́n jẹ́ kí ọdún 2018 kó dùn fún gbogbo wa. Ẹlẹ́kẹfà irú ẹ̀ ni Simi. Ìyàwó ti jòjòló Simi baby. Òun náà wà lára àwọn tó jẹ́ kí ọdún 2018 kó lárinrin kó dùn fún gbogbo wa ní agboolé orin. Simi ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìfilọ́lẹ̀ álbọ̀mù ẹ̀ Simisola tí ó jáde ní ọdún 2017. Látìgbà yìí ni Simisola ti ń fakọyọ láàrin àwọn olórin káàkiri àgbáláyé. Ní ọdún 2018, Simi ó ṣe orin pẹ̀lú Mr Easy tó pe àkọlé ẹ̀ ní Surrender. Ó tún fi orin tiẹ̀ náà lẹ̀ tó pe àkọlé ẹ̀ ní I Don't Care. Bákan náà, Simi tún wá ṣe concert tí ọ̀pọ̀ èrò àti ọ̀pọ̀ èèyàn káàkiri àgbáláyé tí wọ́n wá síbẹ̀ tó ṣe ní O2 Academy ní Islington. Àwa rí pé Simi ó tún ṣe àfihàn sinimá àkọ́kọ́ nínú fíìmù Kúnlé Àfọláyàn tí ó pe àkọlé ẹ̀ ní Mocha League. A rí pé Simi ní ọdún 2018 a rí oríṣiríṣi àrà látọ̀rọ̀ Simi. Ó ṣe sinimá, ó tún fi orin oríṣiríṣi dá wa lára yá. Ẹlẹ́kẹfà ni Burna Boy. Burna Boy ní ọdún 2018 ó fakọyọ gidi gan fún wa torí pé ó fún wa láwọn orin yìí back to back ni. Àwọn èèyàn ti ń fi Burna Boy wé Wizkid àti Davido torí pé òun náà fún wa ní hit back to back nílẹ̀ wa àti ní ilẹ̀ òkèrè. Ní ọdún 2018, Burna Boy náà ṣe concert tí ó ṣe kíni tí ó tà táwọn èèyàn wá káàkiri ní Brixton Academy. Ó tún wá ṣe títí Èkó náà tó jẹ́ wípé òun làwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀ jù ní ọdún 2018. Burna Boy ó fún wa ní oríṣiríṣi orin. Àmọ́ lásìkò yìí, orin Burna Boy tí ó wà nílẹ̀ tí a sì ń gbádùn òun náà ní Gbóná. Burna Boy ó jẹ́ àgbàkin nínú kí akọrin pẹ̀lú ohùn àgùgù tí Ọlọ́run bá fún un. Ẹlẹ́keje ni Falz the Bad Guy. A sọ̀rọ̀ kọrin Falz. Òun náà ni ó tún jáde ní ọdún 2018 pẹ̀lú àwọn orin tó fakọyọ. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú This Is America tí òun pè títí ẹ̀ ní This Is Nigeria. Orin yìí ó sọ̀rọ̀ púpọ̀ nípa ohun tó ń lọ ní ilẹ̀ Nàìjíríà. Orin yìí dẹ̀rẹ̀ ó sì lọ káàkiri àgbáláyé. Bákan náà, ó tún ṣe orin kan pẹ̀lú Diddy. Àwa rí wípé Falz ó jẹ́ kí ọdún 2018 náà kó dùn fún gbogbo àwọn tí wọ́n fẹ́ràn láti máa gbọ́ rap music. Bákan náà, a rí pé àwòrán rí yìí ní ọdún 2018 ó ní kọjá 60 million YouTube views. A rí pé ó jẹ́ oríire fún Falz the Bad Guy. Ó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ orin, òun náà sì jẹ́ kí ọdún 2018 kó lárinrin kó dùn fún wa. Ẹlẹ́kẹsàn-án ni Tiwa Savage. Tiwa Savage ọlọ́mọge obìnrin olóhùn tútù, olóhùn àgógó, olóhùn òyìn. Ó jẹ́ ọ̀kan lára àwọn olórin obìnrin wa tó jẹ́ wípé tẹ́ bá ń gbọ́ wọ́n gbóná fẹlifẹli ní ilẹ̀ Áfíríkà àti káàkiri àgbáyé. Tiwa Savage kò jẹ́ fọwọ́ rọ́ sẹ́yìn nínú àwọn olórin obìnrin ní Nàìjíríà àti káàkiri àgbáláyé. Tiwa Savage jẹ́ olórinbìnrin àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe concert ní ilẹ̀ òkèrè tí ó sì ta gbogbo àyè tí ó wà níbẹ̀. Ó tún wá jẹ́ ọmọbìnrin àkọ́kọ́ náà tó kọ́kọ́ jẹ́ ife MTV Ima Awards. Ó tún wá jẹ́ ọmọbìnrin àkọ́kọ́ náà tó kọ́kọ́ kọ orin níbi Global Citizen Festival nílùú South Africa pẹ̀lú Beyonce àti Jay-Z. A rí pé Tiwa Savage ó ń gòkè sí lójoojúmọ́. Ó dẹ̀ jẹ́ kí ọdún 2018 kó lárinrin pẹ̀lú ohun tí ó ń lọ láàrin òun àti Wizkid. A rí pé ọdún yìí ní oríṣiríṣi awuyewuye nípa òun àti Wizkid ń jáde. Wọ́n tún wá jọ ṣe orin àti àwòrán papọ̀. Ọdún 2018 yìí
Tiwa Savage ó ṣe kíni ó set internet on fire. Tiwa Savage jẹ́ kí ọdún 2018 kí ó dùn kó lárinrin fún wa. Òun náà sì jẹ́ ọ̀kan lára àwọn olórin obìnrin tí wọ́n ń gbé orin Áfíríkà lárugẹ ní ilẹ̀ òkèrè. Lákòótán Kiss Daniel ọmọkùnrin olórin arẹwà yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú G Worldwide Entertainment àmọ́ ní ọdún 2018 ni a rí pé ó kúrò ní G Worldwide ó bẹ̀rẹ̀ Flyboy International. Lásìkò yìí a rí pé oríṣiríṣi awuyewuye ló ń lọ lórí ohun tí ó ṣẹlẹ̀ àti ohun tí ò ṣẹlẹ̀ àti ọ̀rọ̀ à ń gbéni lọ sí ilé ẹjọ́ àbí àgbéra lọ sí ilé ẹjọ́. Àmọ́ lásìkò yìí Kiss Daniel ní ọdún 2018 ó ṣe orin pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ olórin tí kò láǹfààní láti ṣe pẹ̀lú tẹ́lẹ̀. Ó ṣe pẹ̀lú Wizkid, ó ṣe pẹ̀lú Davido, ó ṣe pẹ̀lú DJ Spinall, ó ṣe pẹ̀lú Gina àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin náà ní ilẹ̀ òkèrè. Ní ọdún 2018 ó wá fún wa ní bàbá láti ṣe kíni láti ṣe ìdúpẹ́ fún gbogbo àwọn olórin ẹ̀. Ó tún wá fún wa ní album tó pe àkọlé ẹ̀ ní No Bad Songs. A rí pé di àsìkò yìí Kiss Daniel ó jẹ́ ẹni tí òun náà mì industry títí láti ọdún 2018 títí di ọdún 2019. Kò jù báyìí lọ lórí àwọn olórin wa tí wọ́n jẹ́ kí ọdún 2018 kó dùn kó lárinrin fún wa lágboolé olórin. Ẹ máa bá wa ká lọ.